Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀rọ àríkẹ́ Ababam jáde sígboro ayé láti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn láti má ṣe kọ ẹ̀yìn sí iléeṣẹ́ náà nítorí ìkanra àti wàhálà òṣèlú Falilat Oyetunji, ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ náà. Àgbàná láìsàn o, kọ́lọ̀ mọ́ fi ṣe wa, kò dín ní 800,000 naira tí mo fi ń ra oògùn lásìkò tí mò ń ṣàìsàn. Rónkẹ́ Oṣòdì Òkè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń tàlàyé. Gómìnà Adeleke gbóṣùbà káre fún Oyèbámíjí fún bó ṣe pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba àlàáfíà láàyè ní ìpínlẹ̀ náà. A ti mọrú yín o, abánidá má báni débẹ̀, ẹni tí wọn ò mọ̀ ládùúgbò wọn tí ò láṣẹ àti tólé wọn a máa pàṣẹ lórí ayélujára pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ kojú ogun láìsí jẹ́ pé àṣẹ àwọn ọba àti ọwọ́ ìjọba ń bẹ níbẹ̀. Adeleke kángun sí wa ló jẹ́ kí a ṣí sílẹ̀ torí iṣẹ́ mi ni láti mú kí àwọn ẹgbẹ́ alátakò ní ìṣòro ẹ̀jẹ̀ ríru àti ìfúnpá gíga ṣáájú ètò ìdìbò ọdún 2027. Wike ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Má fọkọ mi dáàlà o, ẹ̀ẹ̀kan lèèyàn kọ́ ọ́. Ààrẹ Tinubu jáwé gbélé fún akọ̀wé àgbà mẹ́ta, pàṣẹ kí wọ́n fi kélé òfin gbé ẹnìkan látàrí ìdásílẹ̀ ayédèrú iléeṣẹ́ lábẹ́ ìjọba. Bí ìkọlù, ìjínigbé, ìpànìyàn tó ń kojú àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá ṣe ń gògò sí i, ewu ńlá ni yóò jẹ́ fún ilẹ̀ wa o. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fi gbéta pàkíyèsí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀rọ àríkẹ́ Ababam jáde sígboro ayé láti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn láti má ṣe kọ ẹ̀yìn sí iléeṣẹ́ náà nítorí ìkanra àti wàhálà òṣèlú Falilat Oyetunji, ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ náà. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀rọ àríkẹ́ Ababam ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n fi èdénú láti tẹ̀síwájú pẹ̀lú lílo àti ra ẹ̀rọ náà láìka àríwísí tó ń dojúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ náà Falilat Oyetunji tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ẹ̀rọ àríkẹ́ nítorí ipa tó kó nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ parí. Nínú fídíò kan tó ń káàkiri lórí ayélujára, a rí àwọn obìnrin kan tí wọ́n di àwọn ike ẹ̀rọ àríkẹ́ mú tí wọ́n sì ń kọrin tí wọ́n sì ń bẹ àwọn aráàlú pé kí àríyànjiyàn òṣèlú tó yí Oyetunji ká má ṣe ní ipa lórí iléeṣẹ́ náà. Àwọn obìnrin náà tí wọ́n sọ pé àwọn jẹ́ àwọn tí iléeṣẹ́ náà ti ràn lọ́wọ́ àti àwọn tó ń ta ọjà náà sọ pé iléeṣẹ́ náà ti jẹ́ orísun owó fún ọ̀pọ̀ ènìyàn. Ó sì ti ń ṣàtìlẹ́yìn fún ẹbí àwọn. Ọ̀kan lára àwọn obìnrin náà tó ń sọ̀rọ̀ ní èdè Yorùbá sọ pé ọkọ òun ti kú ní nǹkan bíi ọdún 5. Ó ní Oyetunji ti ran òun lọ́wọ́ láti kọ́ ilé, kó ọjà sínú iléeṣẹ́ òun àti láti sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ òun. Ó sọ pé èmi tí ẹ̀ ń rí níbí yìí, ọkọ mi ti kú ní ọdún 5. Ó ràn mí lọ́wọ́ láti kọ́ ilé, ó ràn mí lọ́wọ́ láti kọ́ ọjà sínú iléeṣẹ́ mi, ó sì ràn mí lọ́wọ́ láti tọ́ àwọn ọmọ mi ní ilé ẹ̀kọ́. Iléeṣẹ́ yẹn kò ní ṣubú. Ẹ má ṣe bà iṣẹ́ màmá wa jẹ́, à ń bẹ̀ yín. Àwọn obìnrin náà tún bẹ àwọn ọmọ Nàìjíríà láti àwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n sì mẹ́nuba Ọ̀yọ́, Ìbàdàn, Èkó, Ọ̀wọ̀ àti Àgbàrá níbi tí wọ́n sọ pé iléeṣẹ́ náà ti ní àwọn òṣìṣẹ́ àti àwọn tí ó ti ń jàǹfààní nínú rẹ̀. Ẹlòmíràn nínú àwọn obìnrin náà sọ pé ẹ má ṣe bà iṣẹ́ ẹ̀rọ àríkẹ́ jẹ́, ṣé ẹ fẹ́ gba orísun owó wa kúrò ni. Ẹgbẹ́ náà tún bẹ àwọn ẹ̀yà Haúsá àti Mùsùlùmí pé kí wọ́n má ṣe kọ ọjà náà sílẹ̀. Wọ́n sọ pé iléeṣẹ́ náà ń pèsè àwọn ohun tí wọ́n nílò àti pé ó jẹ́ orísun iṣẹ́ owó fún àwọn èèyàn àwùjọ náà. Ọ̀kan lára àwọn tó ń sọ̀rọ̀ ní èdè Haúsá sọ pé àlàáfíà ni fún yín àwùjọ Mùsùlùmí, àwa jẹ́ ọmọ Haúsá, a sì ní ààyè àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀rọ àríkẹ́. À ń jẹ níbí, à ń mu níbí, à ń bójútó ọ̀pọ̀lọpọ̀ ohun tí a nílò. Lẹ́yìn náà, ẹgbẹ́ náà gbàdúrà pé kí iléeṣẹ́ náà máa tẹ̀síwájú nínú àṣeyọrí. Àwọn ọmọ ẹgbẹ́ náà sì dáhùn pé àmín. Síbẹ̀, Punch Online sọ pé àwọn ò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ lóòótọ́ pé àwọn obìnrin tó wà nínú
fọ́nrán fídíò náà jẹ́ òṣìṣẹ́ tàbí àwọn tó ń ta ọjà ẹ̀rọ àríkẹ́ lóòótọ́. Ìpè fún àtìlẹ́yìn yìí wà lẹ́yìn àríwísí tó pọ̀ sí Oyètúnjí nítorí ipa tó kó nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Oyètúnjí jẹ́ ọ̀kan lára àwọn tó ń kó àwọn ènìyàn jọ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Ọ̀ṣun. Ó ṣe ìpolongo fún olùdíje APC Bọ́lá Oyèbámíjí, ẹni tó pàdánù ìdìbò náà sọ́wọ́ gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè. Lákòókò ìpolongo ìbò náà, ó pín ìrẹsì tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ pẹ̀lú àmì APC. Ó sì ń rọ àwọn aráàlú pé kí wọ́n dìbò fún Oyèbámíjí. Ó tún dojúkọ àríwísí lẹ́yìn tí fídíò kan jáde tó fi hàn pé ó ń ṣe ìkìlọ̀ nípa agbára ògùn sí àwọn ènìyàn tí wọ́n gba ìrẹsì náà ṣùgbọ́n tí wọn kò dìbò fún olùdíje APC. Oyètúnjí ni olùdarí àgbà iléeṣẹ́ olókè méje Nigeria Limited, iléeṣẹ́ tó ń ṣe ẹ̀rọ àríkẹ́, ọ̀kan lára àwọn oògùn ìbílẹ̀ tí wọ́n dá mọ̀ tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Síbẹ̀, kíkópa rẹ̀ nínú òṣèlú ti mú kí ó di ẹni tí àwọn ènìyàn ní èrò tó yàtọ̀ sí ní àwọn ọ̀sẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọjá. Wọ́n bẹ̀rẹ̀ sí so orúkọ rẹ̀ pọ̀ mọ́ APC ní ọdún 2026 lẹ́yìn tí ó ti ṣe àtìlẹ́yìn fún People Democratic Party PDP àti ẹgbẹ́ òṣèlú Adeleke nínú ìdìbò tó ṣáájú. Lẹ́yìn tí Adeleke jáwé olúborí, Oyètúnjí ṣe fídíò kan tó sọ pé òṣèlú kún fún àwọn ohun tí a kò lè sọ tẹ́lẹ̀. Ó sì rọ àwọn alátìlẹ́yìn APC pé kí wọ́n má ṣe rẹ̀wẹ̀sì. Ó tún tẹnumọ́ àtìlẹ́yìn rẹ̀ fún Oyèbámíjí. Àríwísí tó ń dojú kọ ti bẹ̀rẹ̀ sí kan orúkọ ẹ̀rọ àríkẹ́, èyí tó mú kí fídíò tuntun yìí dàbí ìgbìyànjú láti ya iléeṣẹ́ náà àti àwọn orísun owó tí ó ń pèsè sọ́tọ̀ kúrò nínú àríyànjiyàn òṣèlú tó yí iléeṣẹ́ rẹ̀ ká. Àwọn obìnrin náà parí ìpè wọn pẹ̀lú àdúrà fún àṣeyọrí iléeṣẹ́ náà àti fún gbogbo àwọn tó ń ra ọjà rẹ̀. Àgbàná lẹ́san o, kọ́lọ̀ mọ́ fi ṣe wá. Kò dín ní 800,000 naira tí mò fi ń ra oògùn lásìkò tí mò ń ṣàìsàn. Rónkẹ́ Oṣòdì Òkè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń ṣàlàyé. Gbajúgbajà òṣèrébìnrin onítìátà òṣèré Yorùbá Rónkẹ́ Oṣòdì Òkè Òjó ti sọ̀rọ̀ sókè lórí ohun tó là kọjá lásìkò tó ń ṣàìsàn tó ní ìlera. Gbajúmọ̀ òṣèrébìnrin náà ní owó tí iye rẹ̀ tó 800,000 naira lòún ná lóṣooṣù láti ra oògùn lásìkò náà. Gbajúmọ̀ òṣèrébìnrin ọ̀hún Rónkẹ́ Oṣòdì ló sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn abẹ́lé African A-List, níbi tó ti ṣàlàyé pé àwọn akẹgbẹ́ òun àti alága ẹgbẹ́ àwọn awakọ̀ MC Olúọmọ ló dìde ìrànlọ́wọ́ fún òun lásìkò náà. Lásìkò tó ń sọ̀rọ̀ nípa iye tó ń ná lórí oògùn lóṣooṣù, ó ní owó náà pọ̀ jọjọ, àmọ́ ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ló sì dúpẹ́ lọ́wọ́ alága ẹgbẹ́ awakọ̀ náà MC Olúọmọ àtàwọn akẹgbẹ́ òun tí wọ́n jẹ́ kí òun wà láàyè lónìí yìí. Ó ní ǹjẹ́ àwọn èèyàn mọ nǹkan tó ń túmọ̀ sí pé kí èèyàn máa fi 800,000 ra oògùn lóṣooṣù. Bákan náà ni Rónkẹ́ tún mẹ́nuba ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú gbajúmọ̀ òṣèré Táyọ̀ Ṣóbọ́lá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Sótáyọ̀ Gágà. Ó ṣàlàyé pé gbajúmọ̀ òṣèré náà fi owó ránṣẹ́ sí òun lásìkò tí òun dùbúlẹ̀ àìsàn, bó tilẹ̀ jẹ́ pé ìbáṣepọ̀ àwọn méjèèjì kò dúró déédéé. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, 150,000 ni Sótáyọ̀ fi ránṣẹ́ sí òun, àmọ́ àwọn méjèèjì kò tí ì bá ara wọn sọ̀rọ̀ láti nǹkan bíi ọdún 6 sẹ́yìn. Ó ní òun àti Sótáyọ̀ kò tí ì sọ̀rọ̀ fún ọjọ́ pípẹ́. Kì í ṣe pé àwọn ń jà o, àmọ́ àwọn ní àìgbọ́ra ẹni yé kékeré kan ni. Nǹkan bíi ọdún 5 tàbí 6 sẹ́yìn ni àwọn sọ̀rọ̀ kẹ́yìn, ṣùgbọ́n nígbà tí ó gbọ́ pé òun ṣàìsàn, ó fi 150,000 ránṣẹ́ sí òun. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá Sótáyọ̀ ti pè é lẹ́yìn náà, Rónkẹ́ sọ pé àwọn méjèèjì kì í sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Tí àwọn bá pàdé ara àwọn, níṣe ni àwọn á kàn gba ẹ̀gbẹ́ ara àwọn kọjá. Ó ṣàlàyé pé àsìkò tí òun ṣàìsàn náà lòun darapọ̀ mọ́ ìjọ CCC aláṣọ funfun pẹ̀lú ìgbìyànjú pé àdúrà ló ń gbà, agbára kọ́. Rónkẹ́ fìdí rẹ̀ múlẹ̀ pé òun kì í ṣe ìdẹ́yẹsí ẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn òun, àti pé òun gbà pé Ọlọ́run kan ṣoṣo ló wà. Gómìnà Adeleke gbóṣùbà káre fún Oyèbámíjí fún bó ṣe pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun
láti gba àlàáfíà láàyè nípínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti gbóríyìn fún olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún ipò gómìnà ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbámíjí lórí ìpè rẹ̀ fún àlàáfíà ní ìpínlẹ̀ náà lẹ́yìn tí ìdìbò gómìnà ti parí. Oyèbámíjí ti kéde nínú gbólóhùn kan pé àwọn alátìlẹyìn àti ọmọ ẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ pa àlàáfíà àti ìlànà mọ́. Ó sọ pé òun bọ̀wọ̀ fún ìpinnu àjọ Independent National Electoral Commission INEC lórí ètò ìdìbò náà láì yí ìpinnu ẹgbẹ́ òun padà pé wọ́n máa ṣàyẹ̀wò àbájáde ìdìbò náà. Nígbà tó ń fèsì sí gbólóhùn náà, gómìnà Adeleke ṣàpèjúwe ìpè Oyèbámíjí fún àlàáfíà gẹ́gẹ́ bí ohun rere lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tó kún fún ìpolongo tó gbóná àti àsìkò ìdìbò tó kún fún àríyànjiyàn. Gómìnà náà, ẹni tó tún pàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn ìdìbò náà, sọ pé ìpè fún àlàáfíà láti ọ̀dọ̀ olùdíje ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ìṣẹ̀lẹ̀ tó dára fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ní ìrírí ìbànújẹ́ àti ìwà ipá fún oṣù méjì sẹ́yìn ṣáájú ìdìbò ọjọ́ àbámẹ́ta tó kọjá. Gómìnà náà sọ pé òun ti ṣàyẹ̀wò bí ìbẹ̀rù àti ìjà ṣe gbilẹ̀ ṣáájú ìdìbò. Ó sì ṣàkíyèsí pé ẹgbẹ́ òun kò gba ìwà ipá bíi ohun èlò ìpolongo òṣèlú, kódà nígbà tí wọ́n wà lábẹ́ ìdààmú ńlá ní ọjọ́ díẹ̀ ṣáájú ìdìbò. Ó sọ pé mo jẹ́ ọkùnrin àlàáfíà títí láé, inú mi dùn gan pé arákùnrin mi Oyèbámíjí náà ń wàásù àlàáfíà. Mo fẹ́ fi dá a lójú pé àwọn alátìlẹyìn mi kò kọlù àwọn ọmọ ẹgbẹ́ APC, wọn kò sì ní kọlù wọ́n. Ìdìbò ti wáyé, ó sì ti lọ, gbogbo wa sì jẹ́ olùṣẹ́gun. Ojúṣe pàtàkì tó wà níwájú gbogbo wa ni láti máa pèsè àwọn àǹfààní ìjọba àwùjọ àti ìṣàkóso rere fún àwọn ènìyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adeleke sọ pé mo kí ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá, Bọ́lá Oyèbámíjí àti àwọn olórí ẹgbẹ́ alátakò mìíràn láti darapọ̀ mọ́ mi kí a lè gbé Ọ̀ṣun lọ sí ipò tó ga. Gbogbo wa jẹ́ alábàákẹ́gbẹ́pọ̀ pàtàkì nínú iṣẹ́ Ọ̀ṣun yìí. A ti mọ̀rú yín o, abánidá mọ̀bánidébẹ̀, ẹni tí wọn ò mọ̀ ládùúgbò wọn tí ò láṣẹ àti tolé wọn a máa pàṣẹ lórí ayélujára pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ kojú ogun láìsí jẹ́ pé àṣẹ àwọn ọba àti àwọn ìjọba ń bẹ níbẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ṣé ẹni tí ó mọ̀nà kó má lọ máa dá pàdé ẹni tí ò dá nǹkan mọ̀ tó kàn jẹ́ kìkì ẹnu lórí ayélujára a máa sọ fún odidi Ààrẹ Ọ̀nà Kakanfò pé kó jáde kó lọ jagun láì jẹ́ pé àṣẹ ti ọ̀dọ̀ ìjọba jáde. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams jáde fèsì sóríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ àbùkù sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò nínú fọ́nrán fídíò kan tí ó gba orí ìkànnì ayélujára, ibẹ̀ ló ti fọhùn lé fún àwọn èèyàn kan tí wọ́n máa ń sọ pé kí òun jáde lọ kojú ogun. Ó ní kí òun lọ kojú ogun, kí wọ́n ní ta ló rán òun níṣẹ́, ṣé kò sí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá, àwọn ẹ̀ka DSS tàbí kò sí àwọn ikọ̀ ọmọ ogun sọ́jà mọ́. Ó ní abánidá mọ́bánidébẹ̀ ni ọ̀pọ̀ èèyàn náà gẹ́gẹ́ bí ó ti wí. Ó ní àwọn tí wọn ò dámọ̀ ní agbègbè wọn tí wọ́n kàn jẹ́ àsìn ẹnu lásán lórí ayélujára, àwọn tí wọn kò lè dá ilé wọn tò, wọ́n á máa pàṣẹ pé kí òun jáde lọ kojú ogun. Wọ́n á máa sọ̀rọ̀ àlùfàǹsá sí odidi ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣé ìdálù ní ìṣèlú, eégún ní gbowó ìta nílẹ̀ ibòmíì? Gbogbo àṣẹ ọwọ́ àwọn ìjọba ló wà. Kò sí ẹni tí ó lè tẹ àṣẹ ìjọba náà mọ́lẹ̀. Kò sí ẹni tí ó gbọ́dọ̀ ṣe kọjá àṣẹ tí ìjọba bá fi lélẹ̀. Ó ní láì jẹ́ pé àwọn ọba aládé ńlá nílẹ̀ Yorùbá bá panupọ̀ pàṣẹ pé ààrẹ ogun yá, kò sí ẹni tó lè pàṣẹ fún òun. Adeleke kángun sí wa ló jẹ́ àṣìsílẹ̀ o, torí iṣẹ́ mi ni láti mú kí àwọn ọmọ ẹgbẹ́ alátakò ní ìṣòro ẹ̀jẹ̀ ríru àti ìfúnpá gíga ṣáájú ètò ìdìbò ọdún 2027. Wike ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Mínísítà fún olú-ìlú Nàìjíríà Federal Capital Territory FCT Nyesom Wike ti sọ pé iṣẹ́ tó ń ṣe sílẹ̀ de ètò ìdìbò ọdún 2027 ni láti mú kí àwọn ọmọ ẹgbẹ́ alátakò pẹ̀lú àwọn olùdíje ààrẹ ẹgbẹ́ alátakò bíi Atiku Abubakar,
Peter Obi àti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ yòókù má bàa lè fẹ̀dọ̀ lórí òróǹro nípa mímú kí ìṣòro àti ìdààmú ẹgbẹ́ òṣèlú wọn pọ̀ sí i. Wike sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ẹtì Friday nílùú Àbújá nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní olú ìlú FCT Àbújá. Ó tẹnumọ́ pé kò sí ẹgbẹ́ alátakò kan tó sarajọ tó ń lè pè ní ẹgbẹ́ alátakò tó ń ṣàkóso ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá tako ọ̀rọ̀ táwọn èèyàn kan ń sọ pé ìjáwé olúborí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè dàbí ìrànlọ́wọ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò. Nípa àbẹ̀wò Adélékè sí ààrẹ Bọ́lá Tinubu àti tòun fúnra rẹ̀, Wike sọ pé àwọn ìṣọ̀kan tuntun nínú ìṣèlú yóò wáyé láàrin àwọn àsìkò tí ó kù kí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ dé. Ó ní Rainbow Coalition tó tóbi láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu ń bọ̀ wá fojú hàn. Ó ní nígbà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú alátakò, ó ní ńṣe lòun máa ń sọ fún wọn pé òun ò mọ ohun tí wọ́n ń pè ní ẹgbẹ́ alátakò torí òun kò tí ì rí ẹgbẹ́ alátakò kankan báyìí. Ó ní Adeleke jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n nítorí ìjà àti èdè àìyedè tó wà nínú ẹgbẹ́ náà àti láti lè rí tíkẹ́ẹ̀tì láti díje dupò fún sáà kejì, ó ní láti wá pé òun nígbà náà. Àmọ́ báyìí àwọn tí ó hàn sí bíi àwọn ọmọ ẹgbẹ́ African Democratic Congress ADC tí wọ́n ń sọ pé àwọn làwọn ran Adeleke lọ́wọ́ láti jáwé olúborí torí pé wọ́n fẹ́ kórè ohun tí wọn kò gbìn, wọ́n fẹ́ jẹ ohun tí wọn kò ṣiṣẹ́ fún. Wike ní ohun tó ṣẹlẹ̀ lọ́ṣun náà jẹ́ ìpàdé láti ṣe àtúnyẹ̀wò Rainbow Coalition torí Adeleke sì máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Ó ní bó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ mìíràn lòun wà ṣùgbọ́n òun náà ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ nítorí náà ni òun fi ṣáájú Rainbow Coalition. Ó ní òun ti sọ ṣáájú pé ètò ìdìbò gbogbo ọdún 2027 yóò jẹ́ ìdìbò tó rọrùn jùlọ. Nítorí náà Adeleke ń ṣe àtìlẹ́yìn ní kíkún fún ààrẹ, àwọn sì ní láti pàdé láti fún ara àwọn ní ìgboyà láti máa tẹ̀síwájú ìrìn àjò òṣèlú. Ó ní láti ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa rí ohun tó máa ṣẹlẹ̀. Ó ní wọ́n á rí Rainbow Coalition tó máa ṣe àtìlẹ́yìn fún sáà kejì ààrẹ Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó ní wọn ò tí ì rí nǹkan kan, wọ́n sì máa rí idán púpọ̀ sí i. Ìdí nìyẹn tí òun fi sọ pé ìdìbò Ọ̀ṣun máa parí kí àwọn tó bẹ̀rẹ̀. Nítorí náà kò sí ohun tí ẹnìkan lè ṣe sí i. Adeleke ti jẹ́ tiwa, gbogbo wa sì jẹ́ ti ààrẹ Tinubu. Wike tún sọ pé àwọn ìṣọ̀kan ìṣèlú tuntun ti dín agbára àwọn ẹgbẹ́ alátakò kù gidigidi. Ó sì tẹnumọ́ pé àtìlẹ́yìn tí Adeleke ń fún Tinubu ti mú kí ipò ààrẹ lágbára sí i. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó ń ṣe àníyàn nípa bí àwọn olórí alátakò bíi Àtíkù àti Peter Obi ṣe máa rí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Adeleke, Wike sọ pé ohun tó ṣe pàtàkì sí òun ni láti rí i pé ẹgbẹ́ òun ṣẹ́gun, kì í ṣe láti mú kí àwọn alátakò rẹ̀ ní ìtura. Ó ní ó ti sọ fún wọn pé nígbà tí wọ́n bá sọ pé à ń ṣàkóso àwọn alátakò, òun ní kò sí alátakò. Àwọn ènìyàn tó ń gbìyànjú láti rí bóyá wọ́n tún lè ní ipa nínú òṣèlú gẹ́gẹ́ bí alátakò. Ó hàn kedere pé PDP ló yẹ kó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú alátakò ṣùgbọ́n nítorí ìṣòro tó wà nínú ẹgbẹ́ náà wọn kò lè rí ẹgbẹ́ tó lágbára tí wọ́n lè pè ní ẹgbẹ́ alátakò ní Nàìjíríà. Wike ní òun ò pìkítà ohunkóhun tí bá ń ṣe wọ́n láwọn ẹgbẹ́ òṣèlú alátakò, òun ò ní ìmọ̀lára rẹ̀ àti pé kì í ṣe ọ̀ràn ti òun. Ohun tí òun fẹ́ kí ó máa ṣẹlẹ̀ sí wọn náà ni kí wọ́n má lè fi ẹ̀dọ̀ lé orí òróǹro. Ó ní iṣẹ́ pàtàkì tí òun gbé lọ́wọ́ láti ṣe náà ni láti má ṣe jẹ́ kí wọ́n ní ìtura lójoojúmọ́, kí wọ́n lè ní ẹ̀jẹ̀ ríru. Ó ní òun ò fìgbà kan wà fún kí wọ́n ṣe dáadáa rárá àti rárá. Nítorí náà àwọn ní láti ní ìsùúrù fún wọn kí wọ́n lè ní orí fífọ́. Ó ní gbogbo àwọn tí òun wò lọ́wọ́ báyìí, òun ti ń wò ó bí òun á ṣe fi ìṣòro síwájú wọn ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Máfòkò omi dàlà ẹ̀ẹ̀kan lèèyàn kọ́ o. Ààrẹ Tinubu jáwé gbélé fún akọ̀wé àgbà mẹ́ta, pàṣẹ kí wọ́n fi kélé òfin gbé ẹnìkan látàrí ìdásílẹ̀ ayédèrú iléeṣẹ́ lábẹ́ ìjọba. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáwé gbélé fún àwọn akọ̀wé àgbà mẹ́ta kan lórí ìdásílẹ̀ àwọn ayédèrú iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. MS Danjuma, Nadugu Gagare àti Richard
Fẹ̀láńgùà ní àwọn akọ̀wé àgbà mẹ́ta náà tí ààrẹ jáwé gbélé ẹ̀ fún. Ṣé má fòkù omi dáàlà ẹ̀ẹ̀kan lèèyàn kọ́. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí alága àjọ tó ń gbógun ti ìwà ìjìbìtì nílẹ̀ Nàìjíríà àjọ ICPC ọ̀mọ̀wé Musa Aliu jábọ̀ fún ààrẹ lórí àwọn ayédèrú iléeṣẹ́ tí wọ́n dá sílẹ̀ láti máa fi lu jìbìtì lórúkọ ìjọba àpapọ̀. Yàtọ̀ sí àwọn mẹ́ta wọ̀nyí, ààrẹ Tinubu tún pàṣẹ pé kí àjọ ICPC lọ fi kélé òfin gbé ẹnìkan tó ń jẹ́ George Buchi Nwabueze lórí ìwà ìbàjẹ́ náà. Alága àjọ ICPC ọ̀mọ̀wé Aliu fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Àbújá lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí lẹ́yìn tó jábọ̀ fún ààrẹ lórí àbájáde àwọn ìwádìí wọn nípa ìdásílẹ̀ àwọn ayédèrú iléeṣẹ́ náà. Ṣáájú ọjọ́ Ẹtì Friday ni Aliu ti kọ́kọ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ lọ́jọ́bọ̀ Thursday. Aliu sọ pé iléeṣẹ́ tuntun tí àwọn ṣàwárí rẹ̀ ló ń ṣiṣẹ́ lábẹ́ orúkọ tí wọ́n pè ní National Brands Development and Made in Nigeria Special Project Office. A gbọ́ pé wọ́n ti mú yàrá fún iléeṣẹ́ náà láyìíká iléeṣẹ́ akọ̀wé ìjọba Nàìjíríà OSGF léyìí tó lòdì sí òfin ìdásílẹ̀ iléeṣẹ́ tí ààrẹ kò buwọ́ lù. Ọ̀mọ̀wé Aliu fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ṣàwárí tuntun yìí nínú iṣẹ́ ìwádìí àwọn tó ń lọ gẹ́gẹ́ bí ààrẹ ti pàṣẹ fún wọn láti tọpinpin. Alága àjọ ICPC wá jẹ́ kó di mímọ̀ pé ẹni tó ń ṣagbátẹrù iléeṣẹ́ tuntun yìí ni George Nwabueze, ẹni tó ń lo onírúurú ìnagijẹ tí àwọn èèyàn fi ń pè é. Ọ́fíìsì ayédèrú iléeṣẹ́ náà ní National Brands Development and Made in Nigeria Special Project Office ní ẹni tó ń jẹ́ George Buchi Nwabueze ń ṣagbátẹrù rẹ̀ pẹ̀lú àwọn afurasí alábàáṣiṣẹ́pọ̀ ní iléeṣẹ́ akọ̀wé àgbà orílẹ̀-èdè yìí lẹ́yìn tó tako òfin láì ní ìbuwọ́lù ààrẹ ilẹ̀ Nàìjíríà. Alágbàtẹrù náà ló tún ṣiṣẹ́ pẹ̀lú onírúurú orúkọ bíi George Nathan Nwabueze, Honourable George Buchi Nwabueze, Prince George Buchi Nwabueze àti George Nwabueze. Aliu sọ pé àjọ ICPC fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ akọ̀wé ìjọba láti fi ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa ayédèrú ọ́fíìsì náà tó wà lábẹ́ ìwádìí tó wà létí tí àwọn sì ti fi ẹ̀kúnrẹ́rẹ́ àbájáde tuntun náà tó ààrẹ létí. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ti ṣàlàyé gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àbájáde ìwádìí tuntun náà tó ààrẹ létí. Aliu wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn àbájáde tuntun yìí, ààrẹ ti wá pàṣẹ pé kí wọ́n wá ẹni tó ń jẹ́ George Buchi Nwabueze rí kí wọ́n sì fọwọ́ òfin gbé e àti pé kí àwọn akọ̀wé àgbà mẹ́ta lọ́ọ́ kunlé. Ààrẹ pa àwọn àṣẹ yìí pé kí wọ́n tètè lọ fi kélé òfin gbé ọmọọba George Buchi Nwabueze tí ó sì kéde gbélé ẹ̀ fún àwọn akọ̀wé àgbà mẹ́ta wọ̀nyí MS Danjuma, Nadugu Gagare àti Richard Fẹ̀láńgùà. Àbájáde ìgbésẹ̀ tuntun náà ló jẹ́ lára ìwádìí tó ń lọ lọ́wọ́ nípa ìdásílẹ̀ ayédèrú iléeṣẹ́ tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council, èyí tí ọ̀gbẹ́ni Adéníyì Adéyẹmí ń lò fún ìwà jìbìtì tó sì ń fojú ba ilé-ẹjọ́. Bí ìkọlù ìjínigbé ìpànìyàn tó ń kojú àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá ṣe ń gògò sí i, ewu ńlá ni yóò jẹ́ fún ilẹ̀ wa o. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fi gbé ta pàkíyèsí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ń rí sí àlàáfíà àti gbogbo ohun tó bá kan Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde pé àfikún ti ń bá ìjínigbé, ìpànìyàn àti ìkọlù tó ń kojú àwọn àgbẹ̀ lápá ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde kan tí Jàre Àjàyí, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ló fìdí rẹ̀ múlẹ̀. Afẹ́nifẹ́re sọ pé ìkọlù tí kò fìgbà kan dúró tẹ́lẹ̀ ti wá ń lé sí i lórí àwọn àgbẹ̀ báyìí. Wọ́n ní bí wọ́n ṣe ń kọlù wọ́n ni wọ́n ń jí wọn gbé, bẹ́ẹ̀ sì ni wọ́n ń pa àwọn míì nípakúpa. Díẹ̀ lára ikú àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ sáwọn àgbẹ̀ l'Oǹdó, Ọ̀yọ́ àtàwọn ibòmíràn nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n ń ṣàlàyé nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó mú ikú àti ìjínigbé àwọn àgbẹ̀ dání láìpẹ́ yìí, Afẹ́nifẹ́re nínú àṣẹjáde náà sọ nípa àgbẹ̀ obìnrin kan tí wọ́n pa nípínlẹ̀ Oǹdó. Bákan náà ni wọ́n jí àgbẹ̀ oní nǹkan ọ̀sìn Ọ̀gbẹ́ni Ọrẹolúwa Ọ̀ṣọ́núgà ẹni ọdún 33 years gbé lọ nílùú Ìkẹ́nnẹ́, ìpínlẹ̀ Ògùn.
Bákan náà ni wọ́n tún ṣekú pa àwọn àgbẹ̀ mẹ́rin kan lágbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni wọ́n jí Ọ̀nàrẹ́bù Débọ̀ Fáróǹbí gbé lọ nílùú Ọ̀rá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re fi kún un pé àwọn tó jí Fáróǹbí gbé láti ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 ti kọ̀ láti dá a sílẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ti gba mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka kan ṣe sọ. Kódà kàkà kí wọ́n yọ̀ǹda Ọ̀nàrẹ́bù Fáróǹbí ńṣe ni wọ́n tún ń béèrè àfikún owó àti alùpùpù. Ọ̀pọ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ náà ni Afẹ́nifẹ́re kéde pé ó tún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àmọ́ tí kò dé sétígbọ́ àwọn èèyàn nítorí ìròyìn kò gbé. Àtẹ̀jáde àwọn Afẹ́nifẹ́re ṣàlàyé pé lóṣù kẹfà ọdún 2026 yìí ẹgbẹ́ àwọn àgbẹ̀ tí a mọ̀ sí All Farmers Association of Nigeria AFAN kéde jíjí àwọn àgbẹ̀ gbé léraléra pẹ̀lú àwọn tó ń bá wọn ṣiṣẹ́ tí kò bá iṣẹ́ oko ṣíṣe torí ń ṣe lóníkálùkù àwọn oníṣẹ́ ń sá fún ẹ̀mí wọn. Wọ́n ní èèyàn tó ń kówó lé nǹkan ọ̀gbìn nílùú Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì àti Oǹdó ti kó àárẹ̀ ọkàn lórí okòwò náà èyí sì ń ṣe àkóbá fún iṣẹ́ oko ṣíṣe nílẹ̀ Yorùbá. Bákan náà ló tún mú àdínkù bá ìrè oko àti ọ̀nà àtijẹ àwọn ìdílé àgbẹ̀. Ọ̀pọ̀ àgbẹ̀ ló ti pa oko wọn tì nítorí ìbẹ̀rù ìjínigbé, ìbẹ̀rù owó ńlá tí ajínigbé ń béèrè kí wọ́n tó tú ẹni tí wọ́n bá jí gbé sílẹ̀ àti ìbẹ̀rù ìkọlù tó kún fún ìpanilára. Ìwádìí fi hàn pé àwọn àjọ àgbáyé bíi United Nations Food and Agricultural Organization FAO, Báǹkì Àgbáyé àtàwọn míì ti rí ọṣẹ́ tí àìsí ààbò ń ṣe fún ìpèsè nǹkan oko nílẹ̀ Yorùbá tí wọ́n sì kéde ewu tó ń bẹ nínú àìlè ṣiṣẹ́ oko fáwọn àgbẹ̀ àti bí àdínkù yóò ṣe bá ìpèsè ohun jíjẹ tí owó rẹ̀ yóò sì wọ́n sí i lọ́jà. Bákan náà ni àìríṣẹ́ṣe fáwọn àgbẹ̀ àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́ oko àkóbá ni yóò fà fáwọn olóko oúnjẹ pẹ̀lú tí àlékún sì lè bá ìwà ọ̀daràn látàrí àìríṣẹ́ṣe mọ́. Ìṣẹ́ àti òṣì lè máa peléke sí i. Afẹ́nifẹ́re wa gbóríyìn fún ààrẹ Tinubu lórí àṣẹ tuntun tó pa pé kí wọ́n ṣe ìwádìí kíkún lórí àwọn ohun tó ń dúnkokò máwọn èèyàn lórílẹ̀‐èdè yìí àti ìdènà rẹ̀. Wọ́n rọ àwọn gómìnà ìpínlẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà láti kojú àwọn ìṣòro náà. Ṣáájú ìgbà tí ọlọ́pàá ìbílẹ̀ yóò gbérasọ ní Nàìjíríà, Afẹ́nifẹ́re la àwọn ọ̀nà wọ̀nyí kalẹ̀ bíi ohun tí ìjọba lè ṣe: ríró ikọ̀ Àmọ̀tẹ́kùn lágbára nípa àfikún ikọ̀ náà, ìpèsè àwọn irinṣẹ́ ìbánisọ̀rọ̀ ìgbàlódé, ìpèsè ọkọ̀ tí wọn yóò fi máa wọ́de, ṣíṣe òfin tó de ìfẹ́ranjẹko, dídá ikọ̀ tí yóò máa fọ́ àwọn igbó dídí táwọn ọ̀daràn ń lò kiri, kí àwọn ọdẹ ìbílẹ̀ àtàwọn fìjìláńtẹ́ máa ṣiṣẹ́ pọ̀ kí wọ́n sì ṣe ìgbékalẹ̀ ibùjẹ ẹran ìgbàlódé. Bákan náà ni Afẹ́nifẹ́re rọ ìjọba láti ṣe ibùdó táwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ti máa yẹ àwọn tó ń bá ń wọlé láwọn ẹnu àbáwọlé ìpínlẹ̀ tí ewu ń bẹ lórí wọn, pàápàá àwọn ikọ̀ adìyàmọ́ra ogun, kí wọ́n máa dínà mọ́ àwọn tó bá ń gun ọ̀kadà púpọ̀ wọlé, pàápàá bí wọ́n bá ti ń dìhámọ́ra ogun.